olóòfẹ́ kọ́ ultramodern cemeteries ló máa sin àwọn òkú sí so budget 1 billion fún so àwọn tí wọ́n ti pa tó máa padà pa wọ́n so ti budget ẹ̀ fún ó ti budget sàré ìkalẹ̀ fún wọn so mo wá ń béèrè pé ṣé kò hospital kò defend ìbọn ìbọn kó má pa wọn ṣé àwa lè ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá? That is number 1 question. Number 2 question. ẹ̀yin ọmọ Yorùbá nígbà tó dédé gọ́vnà tó lóun fẹ́ kọ́ sẹ́mẹ́tìrì fún àwọn tó ti kú àtàwọn tí wọn ò tí kú pé tí àwọn Fúlàní tó bá ti kí ni tó bá pa wọ́n ó máa lè máa rí ibi ṣí wọn sí sẹ́mọ̀ pé ní ìpànìyàn yìí wọ́n ti sọ di bísínẹ́sì àti pé nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá ni ẹ wo ìyá wa Remi Tinubu àwọn náà sọ̀rọ̀ jáde wọ́n pe Amẹrika pé k'Amẹrika máa bọ̀ káwọn padà strike ní ilẹ̀ Yorùbá báwọn Fúlàní ti ń pọ̀ jù wọ́n ti ń pa wá jù ẹjọ́ sí àní àwọn security ni àbí kò sí irinṣẹ́ táwọn security tán lè lò tán fi lè face àwọn Fúlàní ẹ mọ̀ pé tí àbá gbára wálẹ̀ lásìkò tí bàbá wa Tinubu wà ń bẹ̀ yìí ẹ wo àwọn Fúlàní kọ̀ọ̀kan sọ̀rọ̀ jáde pé tí Tinubu lè kúrò pé ìyà máa jẹ ọmọ Yorùbá ẹ gbọ́ sá máa lajúlẹ̀ sí Tinubu máa lajúlẹ̀ kí ìyà jẹ ọmọ Yorùbá ni ẹ máa gbọ́ fọ́nrán nínú fídíò yìí ẹ máa gbọ́ nǹkan tí mami Yorùbá wòye àtàwọn kọ́líìgì wọn ẹ máa gbọ́ pẹ̀rẹ̀pẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ nínú fídíò yìí. wọ́n ti rí ìpànìyàn yẹn bí nǹkan méjì. Number 1 wọ́n rí bí business. Number 2 wọ́n rí bí ẹni wípé ọ̀nà táwọn lè gbà láti fi gba ilẹ̀ lọ́wọ́ àwa Yorùbá nìyẹn ṣe pé wọ́n pààyàn sí àwọn Yorùbá ń sá kúrò ní à ń sá lọ sílùú òyìnbó à ń sá káàkiri àwa la pọ̀ ní Libya àwa la pọ̀ ní China pọ̀ ní gbà so gbogbo àti sá kúrò lé so wọ́n ti rí bí ẹni wípé àwọn máa fi gba ilẹ̀ wa now màámi Remi Tinubu wá bọ̀tà pé ìyá yín ẹ fẹ́ kú ó yá Trump máa bọ̀ tí wọ́n gbé kalẹ̀. kì í ṣe pé máa kú ó máa rúnrin lọ kọ́lẹ̀ sórí between now and July báwo nǹkan tó máa ṣẹlẹ̀ sí náà ti dàgbù ọmọ Yorùbá ti yarí náà ti dáràn. kì í sórí ọ̀dọ̀ wa tó ń sá wá sórí àwọn kankan wà tó ń lọ lábẹ́nú tí ò hàn síta kì í ṣe ẹ bá mi pa wa táàpù ẹ jọ. kò yẹ nìsín kò ṣe nǹkan tó lè máa sọ síta ni ọ̀rọ̀ sàpọ̀ mi sí a máa lé wọn ṣọwọ́ kankan ọmọ Yorùbá ó ti gbọ́ pé alékúwọ́dọ̀ rí. alékúwọ́dọ̀ mo ti gbọ́ alékúwọ́dọ̀ rí. a lé wọn wọnú odò. ẹ bá wa bíìtì lórí TikTok ẹ dé nǹkan tó máa ń dùn èmi nìyẹn má bàa ṣòjẹ fún mi jàre à ń gbọ́ yín sàn ẹ má yẹ kọra mọ́ yín à ń gbọ́yàn bá mi. má bínú. Yes sir. sórí àwọn èèyàn yẹn sórí sọpé Tinubu olódòdè ó lọ sáìn pàtì kan ní Turkey sórí nǹkan tó fẹ́ ṣe wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè yẹn di bí Turkey ni. That's the truth. Kó tó lọ ṣe lèmi ti mọ̀ kó tó lọ ṣe mo mọ̀ kó máa ṣe torí wọ́n mọ̀ believe pé wọ́n tó máa lo power of a civilian tí ò work wọ́n á lo power of military tí ó ti yẹ. olóyè Sunday Igboho wà lẹ́yìn odi Tinubu bàbá release Sunday Igboho bó ṣe release Sunday Igboho tí Tinubu bá release Sunday Igboho ẹnì kankan ò lè release Sunday Igboho mọ́ ṣé mo ń parọ́ tí Tinubu bá release Sunday Igboho bó ṣe release ẹ̀ yìí Fúlàní ò ní débẹ̀ kó release Sunday Igboho ṣáàtìkù ló máa release Sunday Igboho Àtíkù tó pàdé bóra tí ò rọrọ sọ sí àbí Òbí tó tó pé fẹ́ dépò tó lọ ń wé láwà ní nílẹ̀ Haúsá ṣó ló máa release Sunday Igboho bẹ́ẹ̀ tó pé Tinubu jẹ́ ṣókò ó ní ṣókò lórí and again àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà tún dìde sọ̀rọ̀ wá pé ntọ́mọdé yìí ń jà fún òótọ́ ni bàbá Wọlé Ṣóyínká bọ̀tà wọn ló yẹ kí ìjọba bẹ̀ Sunday Igboho ni kò yẹ kán tì mẹ́yìn òdì wọ́n sọ̀rọ̀ fún Tinubu ó gbọ́ ó rí ní sàdìsà ṣé lọ́wọ́ yìí ṣé ká wá sọ wípé n tí Tinubu ṣe ò dáa ká máa wá bù ni now Tinubu is going for second term bọ́n máa gbé fún èmi àti yín ò mọ̀ bí wọn ò ní gbé fún èmi àti yín ò mọ̀ but as Yoruba person we must stand in unity either you are APC you are PDP you are LP you are Yoruba nation we must be united gbogbo ọmọ Yorùbá pátápátá nílé àti lóko we must all be united nítorí pé Fúlàní ọlọ́kadà Fúlàní ni Fúlàní shoemaker Fúlàní ni
Fúlàní gẹtìmán Fúlàní ni, Fúlàní bandit Fúlàní ni, Fúlàní tó wà ní senate Fúlàní ni. Even gbà tí Buhari tó jẹ president ó vote against Nigeria fún Niger Republic. Ní àkọ́kọ́ tí Buhari kọ́kọ́ jẹ president of Nigeria ó vote against Nigeria, ó wà lórí oyè ó dẹ̀ vote against Nigeria fún Niger, ìlú Fúlàní. Ayé Buhari náà ní gbogbo àwa ọmọ Yorùbá pátá, ẹ tó bá ní ìbọn lé, ẹ tó ní sí kódà fẹ́ẹ́ sọ pé fọ́ọ̀kì tá fi ń jẹun lé, wọ́n ní káwọn èèyàn sọ mí tiẹ̀. Buhari gba gbogbo agbára lọ́wọ́ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Àwọn èké fáwọn Fúlàní adarán, wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní pa ọmọ Yorùbá. Eléyìí lèmi wá ń fi àsìkò yìí sọ fún bàbá wa Àkànbí ọmọ Olódòdẹ Bọ́lá Ahmed Tinubu. Inú mi dùn pé ẹni tó béèrè question yìí First Lady Olúrẹ̀mí Tinubu. Nígbà tí Jonathan débẹ̀, tí àwọn ọmọ Niger Delta dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jiyàn gbé, ṣó tí mo fẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ ìṣó yìí kọ́ mo fẹ́ fi ṣe bẹ̀rẹ̀ máa sọ. Àwọn àsárídòkun àwọn tó ń bọ́lò àwọn gbogbo wọn, àwọn General Asabuja, àwọn Ṣinkó, wọ́n mọ̀ nǹkan tí ojú wọn rí ní ọ̀dọ̀ àwọn Niger Delta. Bàbá Tinubu, wọ́n fi àsìkò Yorùbáwùyí lórúkọ mi, ayélàgbàbẹ̀ ni, wọ́n fi àsìkò yìí rán bàbá Tinubu Àkànbí ọmọ Olódòdẹ létí. Jonathan ṣe dáadáa fúnlẹ̀. Irinṣẹ́ tó wà ní ọ̀dọ̀ àwọn Asabuja lénìí, irinṣẹ́ tó wà ní Niger Delta lénìí, irinṣẹ́ tó wà lọ́wọ́ àwọn Tombolo àti Tompolo ní èní, ọmọ Ìgbò ò ní lọ́wọ́. Bẹ̀lẹ̀ ń ta sí Yorùbá, àwọn Fúlàní 16 tó wọ Niger Delta níjọ́wọ́, ṣé wọ́n yè? Ṣé wọ́n yè? Bàbá Tinubu, ohun tí wọ́n Nàìjíríà wọn ò kí pé àyọ̀kọ́ ló ń jẹ́ kínní, oníkálukú ń lọ fún region ti ẹ̀ ní. Ayé Jonathan ni wọ́n gbé oil well fún wọn. Ayé Jonathan làwọn Niger Delta ni wọ́n ti yọ̀tọ̀ mí ni wọ́n ń gbádùn. Àkànbí ọmọ Olódòdẹ, ayé Buhari ní Buhari gbé agbára fún àwọn Fúlàní, tó mú Fúlàní darandaran tó sọra wọn di darandaran. Ó ní kí àwa sọ mi ti gbòǹta nílẹ̀ Yorùbá. Àwọn bàbá wa tí wọ́n ń lo ṣakabùlà, wọ́n gbọ́ ṣakabùlà lọ́wọ́ wọn ní kó sọ mi tẹ báwo lọ sẹ́wọ̀n ni. Ayé Buhari nìyẹn, Buhari empower àwọn Fúlàní. Ni Fúlàní ṣe ń lè pa wá nílẹ̀ Yorùbá. Ó wá ń fi ẹ̀sìn tàn àwọn èèyàn wa, táwọn tó gbogbo wa ti jí nísìn. Ẹ wo tí kinní sọ Sulum. Ó ní over 170 èèyàn tí wọ́n pa ní Kwara State. Ó ní gẹ́gẹ́ bí Mùsùlùmí òdodo, ó ní iná líláì wà iná lílé ìrọ̀jì òun ni. Ó ní they are destiny to die. Ó ní kádàrá àyànmọ́ àti àkọsílẹ̀ wọn ni pé kí wọ́n pa wọ́n. Ó ní wọ́n ti kọ́ látọ̀run pé Boko Haram ló máa fi ìbọn fọ́ orí wọn. Bàbá Tinubu, ṣé ẹ̀ ń gbọ́ só clear sí yín? Sulum ló sọ bẹ́ẹ̀ ní publicly tó lọ kí wọn. Ó ní kí wọ́n àwọn èèyàn wọn gbà pé kádàrá àti àyànmọ́ àti àkọsílẹ̀ ni Ọlọ́run ló kọ bẹ́ẹ̀. But Sulum ó mọ̀ wípé kádàrá àti àyànmọ́ àti àkọsílẹ̀ ni. Ẹ bá mi bèrè pé ibo ni àwọn ọmọ Sulum ti ń kàwé. Ẹ bá mi bèrè nígbà tó jẹ́ wípé Ọlọ́run mọ̀ sí gbogbo tó ń ṣẹlẹ̀, wáì tí Sulum rìn káàkiri láì gbésílẹ̀ pẹ̀lú security, wáì tí ò máa rìn láì gbé security dání. Ká lè gbà wípé tí Sulum bá lọ tó bá bọ̀, kádàrá àtàyànmọ́ ni. Tí Sulum bá lọ tó bá pa sójú ọ̀nà, kádàrá àtàyànmọ́ ni. They are going everywhere with security. Yet they say àwọn tí wọ́n bá pa kádàrá àti àyànmọ́ ni. Ibo ni kádàrá yẹn ti wá? That same Sulum ló wá mú 150 million naira ló budget ẹ̀ wípé òun máa fi bọ́ àwọn ẹran, àwọn àgùntàn àtewúrẹ́ 150 million. Bàbá Tinubu, àwọn people yìí bí ni pé àwọn làwọn ní Nàìjíríà. Ó ní governor of Zamfara State ṣe lè bọ́ta wípé òun mú 1 billion naira, as in 1 billion naira òun fi kọ́ ultramodern sàárè
as in cemetery for 14 local governments. Is it expecting more killings? Mo sọ kíní ìlú òyìnbó ẹjẹ tẹ́ bá ti ń wo show ẹ má bá mi kọ comment ẹ má bá mi kọ wọn kan ṣá láti máa make kíní move. 1 billion naira ni governor Zamfara state olóhùn budget ẹ fún láti fi kọ́ ultra modern cemeteries. Ṣé àwa lè ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá? Àwọn tó ti kú wọ́n ti lọ. Ó tún wá kọ́ sàárè kalẹ̀ fún àwọn tí wọn ò tí kú. But Tinubu, we know wípé ìjọba yìí wọn ò fẹ́ kẹ́rí ṣe. And this will be the road to Yoruba nation. Because àwọn wèrè yìí wọn ò ní gbà kẹ́rí ṣe. Kí àwa Yorùbá ká dẹ̀ jí lójú ohun because Kwara State tí wọ́n attack ní every time yìí. Wọ́n fẹ́ sọ Kwara State di Sambisa. Wọ́n fẹ́ mú Kwara State kí wọ́n sọ níbi tí wọ́n á ti máa gbà wọ ilẹ̀ Yorùbá láti máa wá pa àwọn èèyàn ilẹ̀ Yorùbá ni. Wọ́n ò ní bàbá Tinubu àwa náà mọ̀ wípé Sokoto ti ṣòdì àsopá. All these things they are doing pé wọ́n pààyàn láti jẹ́ kí ìjọba yín kí wọ́n yẹ̀yẹ́ ẹ̀ ni. Ìyàwó Remi Tinubu mo rí fídíò Amẹrika ìkànnì Amẹrika tó sọ gbogbo orúkọ ẹ̀ tó sọ wípé òun reject yín nítorí pé ẹ wá bá òun káwọn bo ìpànìyàn àwọn Christian ní Nàìjíríà káwọn bá yín ṣe cover up. I'm going to use this as a medium to advise ìyàwó Tinubu àti bàbá wa Àkànbí ọmọ olódòdé. Ẹ stop láti máa ṣe cover up. It's happening. 3933. Màá pè ìgbàlẹ̀ tẹ́ pé mi ẹ fún mi ìṣẹ́jú méjì tó lọ. It's happening. Ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Wọ́n ń pa àwọn èèyàn. The world knows. Everybody mọ̀. No amount of persuasion or bribery tí ẹ lè ṣe. Àwọn èèyàn mú fóònù wọn dání wọ́n ń sọ̀rọ̀ lórí internet. Even kẹ́ regulate internet. Àwọn èèyàn sì ń gbé káàkiri. Ẹ ṣe wá ọ̀nà àbáyọ. Bí Yorùbá ṣe máa kúrò nínú Nàìjíríà. Torí tí gómìnà kan nílẹ̀ Yorùbá sọ pé òun yọ 1 billion kalẹ̀ láti kọ́ sàárè fún àwọn tí wọ́n ti pa nílùú. In case tó bá pa wọ́n kọ́ lè bá rí bí sùn sí. Mo sọ pé gómìnà yẹn wọ́n máa wá phone number ìyá ẹ̀ wọ́n á pè pé ṣé ọmọ ẹ̀ yìí nígbà tó lọ wẹ̀ fún ní balùwẹ̀ ṣé kìí ṣe pé ó jábọ́ lẹ́yìn ẹ̀ ó forí gbá símẹ́ǹtì. Àbí ó lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni. Ṣé gómìnà kan lè gbójú gbóyà nílẹ̀ Yorùbá kó lóun mú 1 billion òun tọ́jú ẹ̀ pamọ́ láti fi kọ́ sàárè. As in òun budget 1 billion láti fi kọ́ ultra modern sàárè cemeteries fún gbogbo local government wọn. Bí wọ́n ṣe ń pa àwọn èèyàn so tó wọn tó bá ti ń parí sí wọn máa rí ibi dé sí. Ṣé lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? It shows we are not the same thing. Now àsìkò ti tó fún ìyàwó Remi Tinubu àtọkọ wọn Bọ́lá Ahmed Tinubu ààrẹ o president o láti empower ilẹ̀ Yorùbá fún security. Jonathan empower àwọn Niger Delta o despite wọ́n sọ pé òtún gogoro yo ojú ẹ̀ là ọpọlọ ẹ̀ là wípé àwọn ìran òun làwọn Niger Delta. Jonathan rí ọ̀la ó rí èní ní àná lóye jẹ́ pé Fúlàní ò lè jáwọ́ Niger Delta kí wọ́n jáde láàyè. Buhari rí orí èní ní àná ló ṣe jẹ́ wípé ọmọ Yorùbá ò lè yalu Fúlàní because they have been empowered. Àkànbí ọmọ olódòdé, how will you empower Yorùbá land? Mo fẹ́ kẹ́yìn náà rí ọ̀la ní èní. Ìgbà ò lọ bí òréré, ayé ò tọ́ bí ọ̀pá ìbọn. And no champion forever. It will be better kí bàbá wa Tinubu kí ẹ rí ọ̀la ní èní. Kí ẹ rí ọ̀la ilẹ̀ Yorùbá ní èní. Kí ilẹ̀ Yorùbá gbáradì fún tó ń bọ̀. 2027 election. Bóyá máa gbé fún yín o, èmi ò mọ̀. Bóyá wọn ò ní gbé fún yín o, èmi ò mọ̀. Tó máa gbé fún yín, ṣé máa jẹ́ kí ẹ rí ṣe. Tí wọ́n bá gbé fún yín, kí Yorùbá di gbogbo ẹrù àkàsákò Nàìjíríà ni. Tó bá wá gbé fún yín lẹ́yìn ọdún 8 kí ni fate ilẹ̀ Yorùbá? Tinubu, mo fẹ́ kẹ́ rí ọ̀la ilẹ̀ Yorùbá ní èní. And Yorùbá nation, ẹ jẹ́ kó wà ní ọkàn gbogbo àwọn ọmọ Yorùbá wípé a máa dá dúró.
ojú ọ̀nà yẹn là ń tọ̀ lọ yìí. Tinubu is not Jonathan. Kò yí sí àtìlẹ́ Tinubu kò lórí oyè. Tinubu ò kì í ṣe Jonathan. Wèrè apàdà pẹ̀lú tó ń wo ni. Àwa náà we are waiting. Ẹ̀yin èèyàn mi ṣé kó máa lọ bẹ́ẹ̀? Ṣé kó máa lọ bẹ́ẹ̀? We are waiting. Àwa náà à ń dúró ní bó ṣe máa ṣẹlẹ̀. Yorùbáwùyí lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Yorùbáwùyí ni mò ń jẹ́. You must empower Yoruba land to survive. If not, tí Tinubu bá kó ńbẹ̀ lásán, wọ́n á pa. Ṣẹ̀pọ̀ Fúlàní kan ti bọ́ta tí mo play lórí show mi Yorùbáwùyí tó ní màálù tó gbẹ̀yìn sí Fúlàní ó ní kò ní jẹ́yà tó lẹ̀ Yorùbá tí Tinubu bá kó lórí oyè. Ó ní Yorùbá máa jẹ wábì láì Taofiki ìyà. Ẹ bá ti wo fídíò yẹn lórí péèjì mi Yorùbáwùyí, ẹ bá mi kọ sí comment section. Wọ́n ti ń lérí mọ́ wa, Tinubu ò tí kúrò níbẹ̀. We have to work together. You are APC, you are PDP, you are LP, you are Yoruba Nation. We all have to work together for our nation to come to pass. Láti bọ́ lórúkọ ẹrú bá Tinubu. Àbọ̀ ọ̀rọ̀ la máa sọ fọmọlúwàbí o. Tó bá dénú ẹ̀, á dòdìdí. Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mò ń jẹ́ o. You don't watch am, God bless you o. Yorùbáwùyí ni mò ń jẹ́. Ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ̀ tẹ́ bá wá rí. Tálélé bá wa gbóhùn sókè ẹ kàn wọlé sàsọ̀rọ̀ tí ní kò sí wàhálà ẹ ká lẹ fún mi ṣẹ́jú kan ẹ̀yin tẹ́ bá rí nǹkan tí mo sọ yìí tó bá yẹ pé ó gba kẹ́ bá wa tẹ thumb up lórí show yìí ẹ bá wa tẹ thumb up lórí ẹ̀ tó bá gba pé kẹ́ ṣí ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá kí wọ́n lè gbáradì ẹ bá wa ṣí ẹ̀ fún wọn tó bá gba wípé kẹ́ fi comment àti opinion tí náà sí comment section fún Tinubu kó lè rí àwọn kan lè gbé fídíò ìkọ́ fi hàn Tinubu pé mo kàn sọ báyìí ọmọ akálòlò kan sọ báyìí Yorùbáwùyí lórúkọ ẹ̀ ṣe dàárò èyí bá comment ní comment section tí Tinubu bá wo comment section kó rí pé àwọn èèyàn pọ̀ tí wọ́n support nǹkan tí mo sọ ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun sà. Yorùbáwùyí ẹ kálẹ́. Ẹ ní dààmú bá mi. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa. Àṣẹ Èdùmàrè. Ẹni lẹ́nu rẹ̀ nígbà ṣe ń ṣe. Wà. Ẹ̀yin lẹ́jẹ̀ ṣe ẹ̀yin lágbára. Àṣẹ Èdùmàrè. Ọ̀yàn ti send request. Number one, gómìnà tó lọ kọ́ ọ̀ṣọ́rì yẹn tó lọ kọ́ sàárè. Ó kọ́ fáwọn ẹbí ẹ̀ ni o. Ó kọ́ fáwọn ẹbí àtàwọn ẹran ìlú wọn kì í ṣe fáwa. Àwa náà kọ́ ló kọ fún tẹ́lẹ̀ náà. Àwọn ìgbẹ́ àtúbà bẹ́ẹ̀ àwọn ọmọ tó bí Aláti dé bá. Àwọn ẹbí rẹ̀ tọ́jọ́ ń gbé ní ugbó àwọn ẹran ní ugbó ló kọ fún ìyẹn wà. Tó ní pé bàbá Tinubu TikTok yín fún mi ní ìṣù. Àṣẹ. Ṣé 2027 yẹn 2027 tẹ́yìn wú yẹn kí 2027 má lọ jẹ́ ọdún jẹ́ pé ìran Yorùbá wọn á regret pé kí ló dé tọ́lọ̀ fi kún wa mọ́ àwọn ẹranko yìí. Ṣáà tí màá regret báyìí èmi tí regret báyìí pọ́lọ̀ fún wa mọ́ wọn o. And then bàbá wa Tinubu àwọn kan wà tó ń rí bàbá ìlójoojúmọ́ àwọn kan wà tó ń rí tó yẹ pé tó bá fẹ́ dọ́dọ̀ bàbá ìlàlẹ́ wọn á lọ bẹ́ẹ̀. Wọ́n á dọ́dọ̀ bẹ́ẹ̀ ni. Irú bàbá wa Olúbàdàn tó gba Sunday Igboho lẹ̀ tó gba bàbá wa Sunday Igboho lẹ̀. Ṣé bàbá yìí náà rúgbó nǹkan tó ń ṣẹlẹ̀ ó rí wọ́n ṣe ń pa àwọn èèyàn. Tó ìgbà tó máa wọnú Ìbàdàn ó ìgbà tó máa wọnú Ìjẹ̀bú ó ìgbà tó máa wọnú Èkó ó tún máa gbà tó máa wọnú Abẹ́òkúta. Kó máa bá àbá yìí sọ̀rọ̀ ó jẹ́ ká pín kí wọ́n bá máa fọkàn sí 2027 ó kì í 2027 yẹn sì gan tó bá gbé fún bàbá tí bàbá bá wà lórí 2027 after 4 years àbí 4 years kí la fẹ́ lọ face kí làwọn ọ̀rẹ́ rẹ fẹ́ lọ face. Ṣé ó dìgbà tó bá ń pa àwọn ọmọ Tinubu àbí tó ń pa àwọn ẹbí Tinubu kó tó mọ̀ pé wọ́n ń pa àrùn Yorùbá àbí wọ́n ń pa àwọn ìran ọmọ Nàìjíríà tá à ń pè. Bàbá wa tún dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu tí wọ́n fi bọ́dà wa sílẹ̀. Àkànbí ọmọlódé sílẹ̀ jàmà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn because tí Ọlọ́run bá lo bàbá Ládọjà tó bá gbọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe bọ́ a dúpẹ́ lọ́wọ́ wọn. Ó gbọ́. Ọlọ́run á jẹ́ kẹ́mi wọn kó gùn nǹkan kò ní ṣẹ̀mí àwọn náà. Then bàbá Tinubu kọ́ máa rò ó pé ọdún mẹ́rin táwọn fẹ́ lò sí tí wọ́n bá kúrò ń bẹ̀ ńkọ́ kí ni fèsì ilẹ̀ Yorùbá àkọ́kọ́ nìyẹn. So ẹlẹ́ẹ̀kejì àwọn pípù yìí a kì í ṣe kankan náà ẹranko ni wọ́n ìkejì ajá
àìsí kankan náà rárá kò yẹ kó dàwà papọ̀ bọ̀ tó ti dàwà papọ̀ bá ṣe bá kóra wa yọ̀ ń sìn òun ní ká máa ṣàdúrà ká máa wá bá Yorùbá nation òkú Yorùbá nation continue for life títí tá a máa fi gbà ní ẹni tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn Yorùbá nation kọ́ safety freedom olóyè ó wà very very important so Yorùbá nation at the moment olóyè ò ní sọ̀rọ̀ pa Yorùbá nation mọ̀ nǹkan tó bá wọn ní kálukú kó ṣe but safety ilẹ̀ Yorùbá òun ló ṣe pàtàkì lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹni tó bá wá sọ pé ibi tó lóye bá dé ẹ understand kò tóun lọ́rùn kóun náà bọ́ síbẹ̀ kó continue a máa sọ àá support yẹ so but at the moment kó folóyè sílẹ̀ sí kó jọ anybody kó folóyè sílẹ̀ òun náà ní ó ní life tẹ̀ láti live kò dẹ̀ sọ pé òun ò ṣe mọ́ ẹ understand so ìtẹ́ tó wá sọ ìyá Tinubu kò sí ìyá Tinubu nìkan ni gbogbo wa la lẹ́tọ̀ọ́ láti sọ pé kí Trump máa bọ̀ sílẹ̀ náà gbogbo wa la lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ understand ojú táwọn fi wò ó gbogbo wa pátápátá tí ìyá yẹn bá tún wá sọ̀rọ̀ ẹ understand òun súnmọ́ òun ọ̀rọ̀ ẹnu ẹ̀ gan ó tún máa ní kìnnìún dáadáa ju ọ̀dà ibi tàwa báyìí lọ so ìyá yẹn ó láǹfààní láti sọ̀rọ̀ torí ìyàwó president ni ẹ understand so ó ní right láti sọ̀rọ̀ àvóòtì fún ìyàwó Jonathan ṣègbè òun sọ̀rọ̀ fatafata lásìkò yẹn ọmọ Yorùbá ó lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ we are talking of human being life àwọn èèyàn ló ń pa àwọn èèyàn lọ́tún lọ́sì tí ò bá tún sọ̀rọ̀ àwọn akọ̀rọ̀ àtọ̀sọ̀ pé àyíká yìí ti bá bí amọ́ ni ìyá yẹn tí wọ́n á sọ̀rọ̀ pé kí Trump máa bòye ẹ̀yin kan ti criticize ẹ̀ anyway Ọlọ́run á túbọ̀ ṣàánú fún gbogbo wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ẹ kú iṣẹ́ ẹ kú gbà gbogbo mà ó kí yín o ẹ ṣe ń sà God bless you sà God bless you ma ẹ ṣe gan ni bàbá wa bá ń wò ó ẹ fún àṣẹjú méjì a máa gbé yín wọlé sí ìṣẹ́jú méjì èrò tó wà lórí fóònù yẹn ti pọ̀ jù lẹ́ẹ̀kan tí mo ń sọ̀rọ̀ yìí mo ti wọnú ọ̀rọ̀ lọ èèyàn kan tó sáré pè mí padà ẹ bá wa gbó sókè ìṣẹ́jú méjì sà. ok ma ẹgbẹ́ tó ẹgbẹ́ fẹ́ dáná dáná yóò dára fún yín bẹ́ẹ̀ni àṣẹ bàbá mi ẹ fún ìṣẹ́jú méjì bàbá mi bá àwọn ẹ fún ìṣẹ́jú méjì. ọ̀rọ̀ pé náà lèmi náà kàn fẹ́ sọ lé orí gbogbo ọ̀rọ̀ tí àwọn bàbá wa ti sọ. ẹ bá wa sọ bá wà pa. lówó pé kí àwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu kí wọ́n dákan kí wọ́n tó kù ní orí kí wọ́n tó fi lu ọdún mẹ́rin wọn tó kù tán kìí ṣe pé àwọn ará bíbá yóò ní gbé fún wọn wọ́n máa gbé fún wọn torí ní títorí tá a gbé dání yìí àwọn Fúlàní tẹ̀ ń wò yìí àwọn ará Òkè Ọya yẹn wọ́n gbọ́n wọ́n kan ète ni wọ́n ń lò pé kí wọ́n tún tètè tí wọ́n dáadáa ní ọ̀fìn wọn kàn halẹ̀ ní páwọn ò ní gbé fún wọn wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe torí wípé àwọn ni wọ́n mọ géèmù tí wọ́n fẹ́ play wọ́n máa gbé fún wọn wọ́n máa jẹ́ kí wọ́n lọ́dún mẹ́rin yẹn wọ́n mọ̀ wípé tí wọ́n bá ti lọ́dún mẹ́rin yẹn tán ọ̀dọ̀ àwọn ló máa padà sí torí wọ́n mọ̀ wípé táwọn ọba yọ̀ǹda rẹ̀ fún wọn ó lè fa èyí tí ó tètè mú ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá nation wa ó lè fa tí ó mú yá àwọn ò sì fẹ́ ká kó nínú wa Nàìjíríà yẹn kí wọ́n sójà gbogbo yan mission wọn tí wọ́n fẹ́ ṣe yẹn kó lè bá a bọ̀ sí káwọn olórí wa gbogbo àwọn ọba wa kí wọ́n dákun kí wọ́n mọ bí wọ́n ti rí àwọn ní abẹ́lẹ̀ kí wọ́n tètè ṣe pàdé ní kíákíá láàrin ara wọn so that kí bàbá wa Tinubu kí wọ́n tó kù ń bẹ̀ bóyá wọ́n ọ̀kọ́ bá wa tó kinní yìí náà ni ò débi wípé a lè ní àǹfààní láti máa dáàbò bo ilẹ̀ wa fúnra wa nílẹ̀ Yorùbá tí wọ́n bá lè bá wa gbé ìgbésẹ̀ yẹn káṣẹ ọ̀kọ́ máa dáàbò bora wa ná first kó sì wà lákọọ́lẹ̀kọ̀ọ́ wà nínú ìwé tí ò fi ní jẹ́ pé tí Fúlàní mi bá tún bọ́ síbẹ̀ tán á wá sọ pé wọ́n tako òfin yẹn wípé kò sí tọ́jọ́ tí wọ́n dákun tí wọ́n bá gbé ìgbésẹ̀ lé lérí tó kọjá bó ṣe jẹ́ mọ́. bàbá wa bá ń wò ẹ bá gbósókè lórí TikTok ẹ ṣe gan ni. gẹ́gẹ́ bí mo ṣe sọ lóòótọ́ ọkàn mi balẹ̀ mọ́ pé Nàìjíríà ó ti liquidate. ó ti wà divided náà. yes ó ti wà sẹ́gbẹ́ ọkàn jẹ́ pé ó lè láti gbé jẹ́ pé nǹkan tó yẹ kí Tinubu sọ ló ń sọ. ṣé o pé àwọn èèyàn sì náà ẹnikẹ́ni bá ti kẹ́lẹ̀ máa wò ó orí wa gan mú wọn alálẹ̀ Yorùbá ó mú wọn òun ló jẹ́ ká ń ṣìfọ̀ àṣìfọ̀ tó ń wù wọn ló mú kí Gúnmi kò dákẹ́nu ẹ̀ ló fi ń sọ̀rọ̀ àwọn second of tí ọkọ̀ tó fi ń sọ̀rọ̀ àsáré tó kú bọ̀ ẹ pé wọ́n ti kàn lára báyìí Amẹrika sójà ti kàn lára
ní gbogbo èyí tó fi ń sẹnu arọ fún jọ kí ni pé káwọn Amẹ́ríkà bá dé Nàìjíríà ó máa pa wọn ni ó máa ṣe wù ẹ ní tí ó lágbára tó. ó ti change ohun. wọn bíire pẹ̀lú ìgbọ́dọ̀ mo kọ́ sórí kíní mi gan mo ní tó bá rí àwọn Amẹ́ríkà tó bá kẹ̀yìn sí lásánlàsàn ayé àgbẹ̀sánà ni kọ́ kẹ̀yìn kọ́ máa tẹ̀ sí ìfèsì ẹ̀ kọ́ máa tẹ̀ máa lé drone náà máa lò fún tó ń kẹ́ tó máa bẹ̀ ni pé kò sí lílọ kò sáà lọ Nàìjíríà ti wà divided Tinubu kò lè jáde ṣe ó wá ara gbogbo èyí tó ṣẹlẹ̀ ṣe Amẹ́ríkà ṣùgbọ́n tó wà ní Nàìjíríà àwọn olúfúnfún ara wọn. bàbá wa tètè join wa bẹ̀ máa brief àwọn èèyàn máa brief everybody tó ṣe ń join wa nísìnyí. So lẹ́yìn eléyìí ẹni sùn dájú mi máa fún 2 minutes tó máa fi bá wa sọ̀rọ̀. Gọ́vnà kan ní Nàìjíríà nílẹ̀ Fúlàní àbí ilẹ̀ Haúsá làmàpà àbí ilẹ̀ Fúlàní àbí ilẹ̀ whatever ni wọ́n. Ó ní àwọn tí wọ́n pa ní Kwara State ó ní àyànmọ́ àtàkọsílẹ̀ ni gẹ́gẹ́ bí mùsùlùmí wípé àkọsílẹ̀ ni. So ó tún wá mú and that same governor ló budget 150 million láti fi bọ́ àwọn ship àwọn ògúnfe àbí ṣé ògún náà máa ń pè ní ship àti ògúnfe ṣá ship mi mo máa ń pè ní Yorùbá àgbò so fẹ́ fi 150 million bọ́ wọn tó budget ẹ̀. Then another governor ní ilẹ̀ Haúsá òun budget 1 billion naira ó ní bọ́n ṣe ń pààyàn nílùú òun yìí ohun tóun lè ṣe láti fi assist àwọn èèyàn ni pé olóòfẹ́ kọ́ ultra-modern cemeteries ló máa sin àwọn òkú sí so budget 1 billion fún so àwọn tí wọn tí ìpa tó máa padà pa wọn so ti budget ẹ̀ fún ó ti budget ìsàlẹ̀ ìlẹ̀kalẹ̀ fún wọn so mo wá ń bèèrè pé ṣé kò hospital kò defend ìbọn ìbọn kó má pa wọn ṣé àwa lè ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá? That is number 1 question. Number 2 question ni pé ìjà wa first lady Olúrẹ̀mí Tinubu wọ́n ní kí àwọn northerners wọ́n ní kí Amẹ́ríkà máa bọ̀ kó tún wá strike again ní north ìpè tó ṣe ní 25 of December 2025 yẹn wọ́n ní blessing ni pé ìtùnú ni fún wa so we expect more. Mo àwọn wọn sọ pé Rẹ̀mí Tinubu ò lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tẹ́ ń wò mí gbogbo àná ni mo ṣàlàyé fún o wọ́n ní Rẹ̀mí Tinubu ò lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ ṣé ó lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ ẹni ṣé àwọn àtàwọn tó ń bọ́jẹ̀tì sàárè kalẹ̀ fáwọn tí ò tí ì kú yìí ṣé kankan náà ni wá so kí wọ́n lọ yẹ kí Tinubu ṣe. Ok. Àbòyẹ ó mọ̀ pé ilé non stop ni jẹ́pẹ́ kì í ṣe pé bóyá tó bá lo tómi sàdúgbò ó ní mọ̀ pé àwọn ará àdúgbò máa nídìí omi forever ni ó ti mọ̀ pé nǹkan tó nídìí ní sẹ́mẹ́ǹtì kí ni àwọn iṣẹ́ àwọn tó ń sin mass burial àtúnṣe yẹn ṣé wọ́n nídìí sẹ́mẹ́ǹtì ni wọ́n nídìí sẹ́mẹ́ǹtì náà gbogbo wọn tí ojú kan láti gbogbo wọn sí. ó lóun kọ́ ọ̀tá modern as in ti gbàlódé ẹ̀gbọ́n kò ń wọn so ó ti kọ́ ọba wa ní ká bá wa power tap o bàbá tender God bless wọn ní bá wa power tap lórí show yìí àmọ́ kó tó dé gàre. Kò lè stop. Tó bá lè sọ pé first lady ló lọ ń sọ̀rọ̀ àbòyẹ ẹ jẹ́ kí n rán yín létí kiri kan ẹ mọ̀ pé Aisha Buhari òun gan ló kọ́ challenge ọkọ ẹ̀ pé àwọn tó bọ̀ kan campaign dọ́kítà wọn ò rí wọn mú cabinet ẹ̀ tí Buhari fi dáhùn gbà pé àwọn tóun mọ̀ tóun trust lòun kó lóṣù ìjọba tiwọn àwọn tí ń wúlò rẹ̀ ìyá ní Aisha ń ṣe tó ń rí fáàsì o ṣé ó yẹ kó sọrú yẹn ṣe bó sọ̀rọ̀ ṣe bí ìyàwó Jonathan sọ pé God dey o tó ń pariwo ń gbà ẹ́ wọ́n ṣe ní sọ̀rọ̀. So why tí Rẹ̀mí wà lè sọ̀rọ̀ ẹ ṣeun dádì mi ẹ bá wa gbọ́n sókè lórí fóònù. Ẹ̀yin èèyàn mi ṣe ti gbọ́ why tí Rẹ̀mí ò ní sọ̀rọ̀ why tí Rẹ̀mí Tinubu gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ bá wa gbọ́n sókè sà. Ẹ kú ètò mà. Àjọ ń ṣètò ní màámi. Ok alákọ̀ọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu pẹ̀lú wọ́n ṣe jẹ́ kí olóyè Ìgbòho kí wọ́n free wọn kì í ṣe ọ̀daràn ẹ̀wọ̀n Fúlàní ló sọ wọ́n lẹ́nu ṣùgbọ́n Ọlọ́run ti tú wọn sílẹ̀ so inú mi dùn gan ni torí ó jẹ́ nǹkan tó kọjá agbára wọn yàn wọn lè ọ̀pọ̀lọpọ̀ ló nínú wọn dùn sí bí wọ́n ṣe wà ń bẹ́ẹ̀ but Ọlọ́run ó ní reason tí Ọlọ́run ṣe jẹ́ kó rí bẹ́ẹ̀ torí ẹ̀mí wọn náà ni Ọlọ́run dẹ̀ sọ pé ó ti tó àsìkò tó a dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu àti bàbá Ládọjà wọ́n ṣe o Ọlọ́run àtúbọ̀ jẹ́ kí ẹ̀mí wọn gùn mo dẹ̀ tún wá fẹ́ bẹ̀ bàbá Tinubu náà àtọwọn ọba ilẹ̀ Yorùbá bàbá Akétóyè wọn ò gbọ́dọ̀ gbàgbé bàbá yẹn
wọ́n gbọ́dọ̀ wá nǹkan kan ṣe nípa ọ̀rọ̀ wọn. Bàbá yẹn ti dàgbà, ọ̀wọ́n ni wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé àgbàlagbà tó ti kọ́kọ́ rí ọ̀wọ́n kìíní síwájú. Gbogbo yín náà lè máa ń sọ lórí ètò pé nǹkan tó ń bọ̀ ó lágbára. Máa wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé wọ́n fẹ́ nígbà tí mo wá rí nǹkan tó ń fẹ́ ṣe nígbà Christmas yẹn mo rí pé Ọlọ́run mà ló yọ Nàìjíríà, gbogbo Nàìjíríà, àgàgà ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni, wọ́n fẹ́ pa everybody nígbà Christmas yẹn ni. Ọlọ́run jù wọ́n lọ ni. Àwọn wèrè somebody. Kọ́ndé wà nínú gbókèdè yìí gbogbo èèyàn ká láìṣẹranko for God's sake. Kẹ́kọ̀ọ́dé má pa àwọn èèyàn bí ẹran, èèyàn ẹlẹ́mìí bí titi yín. So màmá wa kí lẹ rí sí tí gómìnà sọ wípé àwọn tí wọ́n pa wípé they are destined to die. Pé Ọlọ́run wípé àyànmọ́ ni. Bẹ́ẹ̀ni, ṣé rí àwọn people yẹn ó wà very very unfortunate pé Yorùbá wọ́n kàn lọ dàwápọ̀ wọn. Wọ́n kẹ́ran mérò seriously. Ògún gbọ́. In fact mi ò mọ àwọn tó wà láyé wá bọ́n ṣe máa ṣe ayé báyé wọ́n ṣe máa wà òkè tí wọ́n máa ní safety. Ẹ̀ ń pèsè àyè fún bí tán máa pa wọ́n sí fẹ́ máa rì wọ́n mọ́lẹ̀. Ìyá yìí. Ó fọ́ ní sẹ́yìn náà. Ó fọ́ ni o. Ṣètò bọ́n ṣe máa safeguard wọn. Bí wọ́n ṣe nípa wọn tí wọ́n máa wà òkè. Mi máa gbọ́ wẹ́rẹ́ yìí rí o. Wọ́n lọ kọ́ ilé nínú ilẹ̀ fún wọn tó ṣe máa di olóògbé. Ìyẹn lẹ̀ ń ṣètò ẹ̀ sílẹ̀ fún wọn. Àní ọpọlọ wọn ó ti dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ ṣe rí wọn níbẹ̀ yẹn. Ẹni tó tún sọ pé ipe àmúwá Ọlọ́run ni rí nǹkan lójúkòròjú tí wọ́n kàn wọlé tó ń pààyàn. Irọ́ ni kọ́ yẹ parọ́ wọn lọ́run. Nǹkan wá ní Ọlọ́run ni Ọlọ́run ò ná wọn ní gbogbo nǹkan tí wọ́n sọ. Kí ẹ bá ó ní bó ṣe lè prevent àwọn kan kì í ṣe gbogbo nǹkan ni wọ́n máa sọ pé àmúwá Ọlọ́run. Àwọn kan dìde wọ́n kọ lẹ́tà sí yéyẹ odidi ìlú protect wọn ṣe anything wọ́n á débẹ̀ hours wọ́n pa wọ́n ẹ̀yin wá sọ pé àmúwá Ọlọ́run ni wọ́n fúnra wọn ti fail as a leader. They have failed. So nǹkan tí mo lè fẹ́ bẹ̀ bàbá Tinubu ni pé kí wọ́n jọ kí wọ́n wo ọjọ́ iwájú o nítorí pé Yorùbá inú wọn ò ní dùn tó bá kúrò ńbẹ̀ tí wọ́n bá di pé a lọ bọ́ sọ́wọ́ orú àwọn èèyàn bíi eléyìí padà kò ní dá rárá. Ọlọ́run á fún wọn ṣe gbogbo wọn èèyàn wà lẹ́yìn wọn lórí ọ̀rọ̀ security àtọwọn àtìyàwó wọn Ọlọ́run á wà pẹ̀lú wọn Ọlọ́run á ṣọ́ wọn Ọlọ́run á fún wọn ṣe ọ̀nà tá a bá máa fi jáde Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ẹ ṣe màmí ìyàwó Àjọkẹ́ bá wa gbóhùn sókè because tí agbára wa fi lè dáwọ́ àwọn eléyìí wọ́n á kàn máa pa gbogbo èèyàn ni wọ́n máa sọ pé Ọlọ́run ló kọ́ à ń gbọ́ yín. Ẹ bá gbọ́ pé wèrèrè o. Wèrèrè o. Wèrèrè o, à ń gbọ́ yín. Àṣẹ. Bí mo ṣe ń gbọ́ bí eléyìí mo ti sọ pé mo ní wèrèrè. Wèrèrè o. Ṣẹ́rí alákọ̀ọ́kọ́ èmi àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu lórí ọ̀rọ̀ májàsọ́lá ọpẹ́ ìwà àdúndù tán ní lọ́dọ̀ wọn. Wọ́n ṣe gan ni Ọlọ́run bá wa darapọ̀ mọ́ wọn. Ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí tán bá sọ pé ẹ má kó ọmọ ẹranko pọ̀ mọ́ ọmọ èèyàn. Àwọn tán máa ń pariwo pé kéèyàn má kó ọmọ ẹranko pọ̀ mọ́ ọmọ èèyàn wàláhì ó ní tí wọ́n rí. Nǹkan tí wọ́n dẹ̀ rí ó gùn gan-an. Ẹ̀wù àti ọdún tó ti kó àwọ̀ àtẹ̀ránkò pọ̀ àti wá kó wọn sábẹ́ wọ́n ti gbọ́n lábẹ́ wa ẹwà wùsù tán fi wá pa. Tí bá rí mi bí eléyìí màá kàn kékékéké gbà mí gan màá fẹ́ kí omi ẹkún ò ní wá mọ́. Àbí. Because kò ń ṣe nǹkan tó jẹ́ pé bóyá tẹ bá rí kan lénìí ó tún di ọdún 10 ọdún 20 years kẹ tó rí mi ẹ wá rí ní ojoojúmọ́ àwọn ìyá sábàkà tán ṣẹ̀ṣẹ̀ wá ń ké síta ń sìn ṣe bí wọ́n máa bí aláìdáńgbà. Ìyá sábàkà wèrè. No to be sincere ẹjọ́ sọ̀tọ̀rọ̀ ṣe bí àwọn kankan wà tó jẹ́ pé ó yẹ kéèyàn máa panu pọ̀ kéèyàn tètè jọ ké síta kéèyàn bá lè tètè mọ ibi téèyàn ń lọ wọ́n nígbà táwọn kan bá ń ké síta tán ti rí nǹkan tó ń bọ̀ tó ń ké síta tẹ́yìn kan yọ ọmọ àlè tán ti fokó owó kó màálù tán ti fi dóyà ayé lábẹ́ gántà nínú igbó kiri tẹ́yìn sọ pé wọ́n náà pa ìgbà wo náà ni wọ́n ní wọn ní jẹ́ kíyàn àjò yẹn ni wọn ní jẹ́ kó pẹ́ ṣe rí lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá tó gbogbo àwọn tọ́lọ́run bá máa gbé lé lọ́wọ́ tí ààbò máa fi dúró
Ọlọ́run á bá wa kún wọn. àṣẹ. Elédùmarè aláṣẹ ilẹ̀ Yorùbá á bá wa kún gbogbo wọn. Àtẹni tó máa gbójú jáde, àtẹni tí ò ní gbójú jáde tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ underground. Ọlọ́run àti àwọn tó ṣe ilẹ̀ Yorùbá dó á bá wa darapọ̀ mọ́ wọn. Wọn ò ní ṣìṣe, ògún ò ní fẹ́ jẹ wọn wẹ̀. Bàbá Tinubu, ẹ má mọ̀ bínú. Ẹ má bínú dáàdi wa o. Ẹ̀yin àgbà lẹ máa ń pa lówe tó ṣe bí òwe ẹ̀yin àgbààgbà tẹ wà nù lé o. Ẹ má sọ pé ìkó oníkó léèyàn máa ń kó lẹ́ẹ̀kan. Títa ara èèyàn igba olèèyàn máa ń kó. Bàbá Tinubu, ẹrù ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá, ẹrù mọ́ gbogbo ohun tẹ́ bá ń ṣe lásìkò. Ẹ mọ́ fi wálẹ̀ sọ́wọ́ àwọn ẹran yìí. Bẹ́ẹ̀ni. Ẹ mọ́ fi wá sílẹ̀ sí ọwọ́ àwọn ẹran yìí. Ẹ rántí pé kò síbẹ̀ ẹ lè wà ń bẹ̀ for life. Ó máa ní ọdún tẹ́ máa lò ń bẹ̀ tẹ́ máa padà sọ̀kalẹ̀. Tẹ́ ẹ bá sọ̀kalẹ̀, tá a bá padà bọ̀ sọ́wọ́ àwọn ẹranko yìí. Ìyá jẹ sọnọba bíkì sí wa lára. Mi ìfẹ́ sọ náà mo ṣe dá pé ó ní mo ṣe dá pé kí tún wo lẹ́mọ̀ tán máa fi wá pa Bàbá Tinubu. Ọ̀nà tẹ́ máa gbé gbà, ọ̀nà bí gbogbo ẹ ṣe máa rọrùn, ọ̀nà bí gbogbo ẹ ṣe máa yá. Àwọn alálẹ̀ ó bá mi kọ́ yín. Wọ́n á kọ́ yín, wọ́n á tún wá gbọ́n yín bàbá. Ọmọdé làwa ń tòótọ́ ọmọ yín ni wá. Àmọ́ ọ̀rọ̀ tá a sọ níbẹ̀ yẹn bàbá ẹ bá wa tún lù, ẹ bá wa gbé yẹ̀wò. Ẹ má fi wálẹ̀ sọ́wọ́ àwọn ẹran yìí o. Ẹran kan ti dàpọ̀ mọ́ ohun ẹ̀sìn. Wìrì jẹ́ tòbí ìrèsì o. Kọ́mọ lọ ìrèsì ilẹ̀ Yorùbá o. Ṣẹ́ni báwọn bàṣítì ẹni bá ti kúnlẹ̀ Yorùbá dáadáa báyìí. Mi dá ìbí dá àwọn pè ní ẹ má bínú tẹ́mi máa ń pè ọ́ nú o. Ẹ báwọn bàṣítì bí a ṣe rí àwọn bàṣítì kìíní láàrin rí bàṣítì Ọ̀ṣun ráì. Ẹ wo owó ọmọ ọlọ́mọ tó pa nípa ìyá dànù. Ẹ wo kò ṣe máa sọ. It is well ìyá wa, ẹ bá wa gbé sókè lórí fóònù màámi. Ìyá mi Yorùbá wuyi ó kọ ẹyọ kan tí mo fẹ́ sọ. Ó yẹ ẹ sọ kí ẹ ká 1 minute màámi, 1 minute. Gbogbo ẹ̀dákẹ́dà tán bí nínú obìnrin tó gba inú tán gbé oyún ẹ̀sìn inú fóṣù mẹ́sàn-án àbóṣù mẹ́wàá lólò tí wọ́n gbé jáde ni o, wọ́n bí fúnra wọn ni o, tó jẹ́ ọmọ Yorùbá tó ń gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá, ẹ̀jẹ̀ yín làwọn alálẹ̀ ó fi ṣe tutù. Tó àbàlá iṣu ẹ ṣeun, ẹ bá gbé sókè lórí fóònù màámi. Màámi bá gbé sókè lórí fóònù. Màámi a ti gbé kọ́ọ̀lù yín o. Àṣẹ mo rí pé ti gbé mu gbá mo lóní ní sùúrù ni. À ń gbọ́ yín mà, à ń gbọ́ yín nísìnyí, àwa ti dá wọn tó. Ìrẹ́ ìyá mi ẹ kú iṣẹ́ ìlú. Yes ma. Àjíǹde ara ọmọ yín tó ló ṣe máa máa wá jẹ́. mute ẹ má ká sọ fún yín. Hello. Màámi à ń gbọ́ yín, ẹ má gbọ́ wa lórí fóònù màámi, ẹ má gbọ́ wa lórí fóònù. Orí fóònù náà mo ti ń gbọ́ ẹ. Màámi mò ń gbọ́ yín, ẹ bá wa gbóhùn sókè. Àjíǹde ara ó máa jẹ́ o. Àṣẹ. Lágbára lọ́dọ̀ Ọlọ́run, àìsàn ní ṣe yín kò ní ṣọmọ kò ní ṣọkọ. Àṣẹ. Bàbá wa wọ́n ti dàgbà, wọ́n á túbọ̀ dògbò fún wa bàbá Akíntóyè. Olóyè Májàsọ́lá, àjíǹde ara ó máa jẹ́, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ní ìjẹni, gbogbo tó ṣẹlẹ̀ kọjá orí ló gbé pamọ́ fún dààmú tó jù yẹn lọ. Orí ló gbé pamọ́ o, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àdúpẹ́ fẹ́ni tó bá wa fọwọ́ sí pé kó bọ́ta náà. Ṣé ẹ rí tọ̀rọ̀ àwọn wèrè tí wọ́n kó wa mọ́ àwọn wèrè rè lóòótọ́ bí ọ̀rọ̀ wèrè tó wọ́n yìí kò sí nǹkan kan tá a fẹ́ ṣe ju pé àwọn tó wà nínú ètò tó ń ṣe kí wọ́n kán kóra jọ, gbogbo ẹni Ọlọ́run bá dẹ̀ bùkún láti máa fi kinní ràn wọ́n lọ torí iṣẹ́ owó ńlá ni kí wọ́n máa ṣètò yẹn. Bí ètò ààbò ṣe wà nílẹ̀ Yorùbá ó dàbí mo gbé fólóyè torí ọ̀tá pọ̀ o, bí mo gbàgbé bí wọ́n ṣe wá ń kọrin yẹn, òun lọ̀rọ̀ olóyè. Ọmọ bàbá ẹ mọ́ jìnnà sílé ọ̀tá pọ̀ o. Ọ̀tá pọ̀ o. Nígbà tí wọ́n ti filẹ̀ ní ìsìn tó jẹ́ ohun tó ń tẹnumọ́ tẹ́lẹ̀ náà ni pé kán jẹ́ kí ètò ààbò mo bá dẹ̀ gbé fún ẹ wo gbogbo àwọn gómìnà. Ṣé ẹ rí irú ròǹbòrùn ni wọ́n, àwọn ọ̀tọ̀dọ̀ wa ń bí òsọ síta ni bí wọ́n ṣe ń pa àwọn èèyàn yẹn wọ́n fi ń gbowó sí ní ọ̀dọ̀ pẹ́sẹ̀tì ni wọ́n fi ń gbowó ni. Wèrè tó lóun ó kó 150 million fi bọ́ ẹran, kí ló dé 150 million yẹn, kí ló dé tí kò kó lọ bí tí wọ́n ti pa àwọn èèyàn, àwọn ẹbí wọn tó kù lẹ́ẹ̀bẹ̀, àwọn èèyàn wọn tó kù, àwọn kọ̀ọ̀kan tó kù, àwọn tó sá lọ, àwọn tó ṣe, kí wọ́n kó fún wọn kán fi ṣe ayé wọn, kán tún lé àtọ̀nà wọn ṣe. Ilé baálẹ̀ àbí kìíní tí wọ́n lọ sùn tí wọ́n mọ̀ ẹ̀, àwọn arábí ìbéèrè gidi ni wọ́n o. Wọ́n ní kádàrá nìyẹn, màámi wọ́n ní kádàrá nìyẹn. Kádàrá burúkú nìyẹn o, Ọlọ́run ò kọ̀ọ̀kan kú kọ́ mọ́ wa nú ayé o, olórí ibú làwọn arábí jù. Wèrè o.
wèrè gidi ni wọn kádàrá kí kádàrá wo nìyẹn Ọlọ́run tó ní kábíyèsí kárẹ̀ sí ṣó wá tún ní ká tún máa para wa ní ẹ lọ lé olórí ìlú kẹ́ẹ̀fì lè mọ̀ pé àwọn gómìnà yìí gbogbo wọn lọ́wọ́ ń bẹ̀ nígbà tí wọ́n fìwé ránṣẹ́ ẹ sáà rí tẹni tó ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn olórí ìlú yẹn tó ń tẹnu mọ́ pé gbà ń fìwé ránṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ òun ti fọ́ sẹ́ǹdì ẹ̀ sígbà sẹ́ǹdì ẹ̀ sáwo. ẹ bá mi round up lẹ́rìn ìṣẹ́jú kan mà. wọ́n wá lọ. gbogbo ẹni tẹ́ kó lórí YouTube tẹ́ lọ sórí TikTok kí ni problem yín tẹ́ lọ sórí TikTok ẹ̀wọ̀n wá kó lórí YouTube tẹ́ lọ sórí TikTok àbí. tí máa mú yín. àní ṣiṣẹ́ àṣegbọ̀nwọ́ ọwọ́ wọn ò ní káwa o torí pé tí Tinubu bá kúrò ń bẹ̀ èèmọ̀ ni o ìbáwọn tó dẹ̀ sọ pé Remi Tinubu ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ wa Yorùbá kọ́ ló ń ṣàánú wa ni òun gba gbogbo wọn wà bẹ́ẹ̀ náà wọ́n ń sọ̀rọ̀ àwọn ìyàwó wọn ń sọ̀rọ̀. àbí kí ni Remi ṣe wọn ní kò gbọdọ̀ sọ̀rọ̀. wọ́n ń sọ̀rọ̀ o. ẹ ṣe màá nù. Ọlọ́run kó ṣàánú wa o. wèrèrè o 1 billion naira fún cemetery wèrèrè o àwọn wèrèrè o ẹ gbà wá o 1 billion láti fi kọ́ cemetery fáwọn tí ò tí ì kú wèrèrè o gbogbo ẹni tẹ́ kó lórí YouTube tẹ́ lọ sórí TikTok mo rí gbogbo yín o ẹ máa explain tàyà ẹ máa gbóhùn sókè lórí fóònù. ẹ kí ètò gàdé ẹ káàbọ̀ sà. ẹ yẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tí bàbá wa kan ti ń béèrè pé bóyá wọ́n sọ pé ìyàwó bàbá Tinubu ò nẹ́tọ̀ọ́ láti dá sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ̀. bẹ́ẹ̀ni. mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá yẹn gangan fúnra wọn tó bá dá iléeṣẹ́ lẹ̀ kán dá iléeṣẹ́ lẹ̀ iléeṣẹ́ tó wá dálẹ̀ yẹn kán wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn tí ò bójú mu tíyàwó wọn wá bá wọn dá sí i káwọn kan wá sọ pé ìyàwó wọn ò lẹ́tọ̀ọ́ láti dá sí nǹkan tó jẹ́ property wọn mi kò fẹ́ sọ̀rọ̀ sí bọ́dà tó sọ̀rọ̀ yẹn. ẹ bá sọ̀rọ̀ sí wọn. èkejì àwọn gómìnà tán ní bóyá grand òkú. network ni o Mr. Ọmọ́túndé bá gbóhùn sókè Mr. Ọmọ́túndé bá gbóhùn sókè sà Mr. Ọmọ́túndé ṣe ṣì wà ń bẹ̀ ìyá mi mo kí yóò rere yé o Mr. Ọmọ́túndé bá gbóhùn sókè ṣe ṣì wà ń bẹ̀. ẹ kí ló dé àsìkò ọlá track tẹ́ bá mi tẹ́ máa drop yín o. ọlá track ẹ mute bàbá Ọmọ́túndé bá gbóhùn sókè. ọlá track tí mo bá drop yín ẹ ní lẹ́tọ̀ àti wo ẹ ní àǹfààní àti wá sórí péjì yìí mọ́ o ọlá track ẹ mute ọlá track ẹ mute tẹ bá mute àní máa gbọ́ nǹkan tẹ́ ń sọ náà ẹ bá gbóhùn sókè Ọmọ́túndé gbóhùn sókè. Ọmọ́túndé ẹni sùn àti pẹ̀lú mi lórí fóònù ẹni sùn ẹ bá gbọ́ sókè lórí fóònù màmí. ẹ á kó ètò mà. àjọ ń ṣètò ni màmí. ìyá mi bọ́nú yìí ṣe bíbẹ̀ ni Boko Haram ti bẹ̀rẹ̀. nǹkan tó wá tojú sú èmi ń bẹ̀ ní sí ni pé bóyá ńgbà tó ti pa gbogbo àwọn èèyàn ọbẹ̀ tán àwọn ẹran yẹn ló fi dípò àwọn èèyàn o torí tó bá jẹ́ pé ó nọ́mà ni wọ́n ń pa èèyàn ní ìpakúpa kò ṣe bí yẹn máa ṣe stop òun bọ́jẹ̀tì 150 million ọkọ̀ fún oúnjẹ ẹran. no ó láwọn tó kú ó láwọn tó kú hospital kan lọ ṣẹ́ẹ̀kì mẹ́ta wọn. màámi ó láwọn tó kú ọ̀tọ̀ ní tó tún kù fún 1 billion ipe kan fi kọ́ cemetery. à ń ṣèkan náà Ọlọ́run máa yà wá o. ìyá mi ẹ bá wa béèrè ṣé federal government ló ní àwọn ẹran yẹn ní àbóhùn because kò yé mi.
wọ́n bá wa béèrè lọ́wọ́ ẹ̀. Tó bá tẹ̀ jẹ́ federal government, tó bá tẹ̀ jẹ́ òun náà. Ká mọ̀ torí nígbà tó ń rí àwọn èèyàn náwó lé lórí tó jẹ́ ẹranko lókù. Wọ́n náwó sáwọn èèyàn náà lórí o, wọ́n bọ́jẹ̀tì 1 billion láti fi kọ́ sáré fáwọn tí ò tí kù. Ibi kan gbà náwó sí wọn yẹn ó dáa, ìyẹn náà nice. Àgbákò. Àwọn orúnmọlẹ̀ máa yà wá, àwọn alálẹ̀ Yorùbá máa yà wá, à ń ṣèkan náà. Àwọn eléyìí ẹranko ni wọ́n ń ṣẹni téèyàn bá gbé rárá. Ẹ ṣé màmí. Ọlọ́run máa yà wá. Ọlátúwàkẹ́ bá wa gbóhùn sókè. Ẹ ṣé mọ́, Ọlátúwàkẹ́ bá wa gbóhùn sókè. Ọlátúwàkẹ́ bá wa gbóhùn sókè. Alex Bay gbóhùn sókè. Alex Bay gbóhùn sókè. Agni àbí kí lórúkọ tí yẹn bá wa gbóhùn sókè. Ibrahim bá wa gbóhùn sókè. Ẹ kú dédé àsìkò yìí. Ọlátúwàk ẹ má bínú, màá fẹ́ gbé yín wálẹ̀ dé Mr. Alex, màá fẹ́ gbé yín wálẹ̀ tábà tí gbọ́kẹ́ sọ̀rọ̀. Mr. Gani bá wa gbóhùn sókè. A ti pè yín tẹ́lẹ̀, yẹ kí Mr. Gani sọ̀rọ̀. Mr. Gani bá wa gbóhùn sókè. Ẹ kú dédé àsìkò yìí sà. Àṣẹ wà. Àṣẹ. Mo máa ń gbádùn ìpín kọ́tọ́ ní làá wà. Mo máa ń gbádùn 20 pẹ́tipẹ́ ní mo dẹ̀ máa dùn bẹ́ẹ̀ máa ń ṣe ètò. Ẹ ṣé sà. Wàláhì gbogbo gbàtà bá ṣètò bá mo máa ń gbọ́ ní máa ń dùn gan. Inú mi dùn kí mo jọ yín lálẹ́. Ẹ ṣé. Lẹ́yìn bẹ́ẹ̀ mo gbádùn yín ọkùnrin níyàn. Alẹ́ àwọn ìbejì á tì yín lẹ́yìn torí ìbejì lè mi ìbejì nìyá tèmi. Èyà ṣe mí náà fẹ́ bí ìbejì, Ọlọ́run àṣẹ ń rọrùn. Alálẹ̀ àmì alálẹ̀ ló wá gbèjà gbèyọ pẹ̀lẹ́ Yorùbá dúró tì yín. Gbàkígbà tá a bá wá pín tá a bá dodidi ọ̀nì fi kúlẹ̀ lára rẹ tí. Torí ẹ̀yin lẹ jà ń dààmú gidi láti bí ọdún mẹ́ta. Bí ọ̀sẹ̀ tó wáyé sọ̀rọ̀ pé nígbà tí wọ́n pa àwọn èèyàn 11 táwọn olóògbé kan ń bú yín tí wọ́n ṣépè. Ibo lọ bá dídẹ̀ náà wọ́n pa ìwá ṣe 175 nísìnyí kí ni wọ́n sọ sí. Wọ́n sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, ẹ ṣé. Alẹ́ ló wá gbé wa. Àṣẹ. Ọlọ́run àjù tí wọ́n lọ. Àṣẹ. Ẹ ṣé gan bá wa. Ẹ ṣé gan mí. Ẹ ṣé sà, adúpẹ́. Gàmá àbèjì BOS máa fún yín lẹ́sẹ̀ lẹ́nu. Alex ẹ̀yẹ bá wa gbé sókè. BOS ṣé mi ò lè lóyún ni máa bímọ kí ló ń ṣe yín? Ìbejì lágo mélòó kó lágo 15 ni. Máa bí ìbejì, má lè pè é ká wá jẹ ráìsì. Ṣé èdè kẹgbèjà mi ẹ̀yin náà tún support wọn? Mr. Alex ó yẹ gbóhùn sókè. Mr. Alex bá wa gbóhùn sókè, ẹ jẹ́ kọ́kọ́ mi gbọ́ nǹkan tẹ́ ń sọ yẹn. Mr. Alex bá wa gbóhùn sókè. Mo ti ń tẹ̀lé ti pẹ́ o, ẹ̀yin mo wá ń yà mí lẹ́nu sí i ẹni tẹ̀sí ṣáà Yorùbá wòye ó yà mí lẹ́nu gan o pé wọ́n á tẹ̀lé tiwa mo ṣe ń confuse. I want you to confuse you more. I thought you are from either àbí Ògùn àbí Ìbàdàn Èkó. Kí ni ìyàtọ̀ Ọ̀yọ́ tó bá wá látògùn àti Kwara State? That's learned. Nínú family tèmi èmi lèmi ò kàwé. Àní nínú family tèmi ní Kwara State sẹ. Nínú family tèmi we have doctors, engineers, we have top politicians. If you see me that mo sọ̀rọ̀ báyìí, I have top politicians as uncles, as aunts, as brothers. Tí wọ́n lè kàwé débẹ̀ ni. So pé èyàn kì í kàwé yẹn kì í ṣe Kwara State o, bóyá àwọn Kwara tẹ̀yìn mọ̀. I have doctors tí wọ́n ní hospital ńláńlá ní Nàìjíríà yẹn as my uncles, as my brothers. So tẹ́lẹ̀ pé mo kàn ń tẹ̀lé Yorùbá nation mo kàn ya stubborn head ni kò yẹ kí n tẹ̀lé Yorùbá nation but it is well. Ẹ ṣe gan ṣé kò tẹ́lẹ̀ bèrè nìyẹn Mr. Labode ẹ bá wa bèrè kọ́sọ̀ tẹ́lẹ̀ bèrè.
Mr. Motosho, Mr. Motosho, àbí Mr. Motunde sọ̀rọ̀, à ń pè yín sọ̀rọ̀. Dẹ̀ wọ́n meet kó dáa. Ó yẹ bá wa gbóhùn sókè Mr. Motunde ọmọ Mr. Alábọ̀dé ní sùn Mr. Motunde bá wa gbóhùn sókè. Mr. Motunde bá wa gbóhùn sókè. Okay, ó yá Mr. Alex ṣe kíá Mr. Motunde tún ti mute wọn sọ. Ọmọ Tunde bá wa gbóhùn sókè. This is confusion. Ṣé kò yẹ kán gang up like kán jà fún gómìnà state instead of them join mọ́ Kwara state yẹn? I understand because some bad people go last time tí mo gbọ́ pé wọ́n pa ẹnìkan wọ́n pa àwọn èèyàn nínú church ní erukeru yẹn. Eruku jákèjá ni eruku. I think fight for separation. I think fight fún gómìnà state. Ọlọ́mọ jẹ́ kó bọ́ sí. Dákẹ́. Because only thing about sunkún gbọ́dọ̀ máa rí lọ. Bẹ́ẹ̀ni. Irú kan bá ń ṣe ìsáwọn tí mo mọ̀ àbáwọn mọ̀ mi bó ti mí mọ̀ yìí. Jẹ́gẹ́t tó bá ń ṣe ìsáwọn ẹ̀ báyẹn ó máa ń dùn mí gan-an mi. Bẹ́ẹ̀ tí bá ní extra one way of. Bí ọjà bá jóní ẹ ní ilẹ̀ Haúsá tó ló bá débẹ̀ tí wọ́n bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá lọ síbẹ̀. Ọjà wo ló jóní ilẹ̀ Yorùbá rí tẹ́rí wọn pé wọ́n dìde wá rí. Ìyẹn 1 and 2 Sọ́ni gbòótọ́ filẹ̀ ẹ má jẹ́ ta ní máìlì pé bẹ́ẹ̀ bọ́ filẹ̀ nítorí Yorùbá nation nù mà àwa gan làwọn lẹ́kọ̀ọ́ àmọ́ tó ń lọ lẹ́kọ̀ọ́ dáadáa wọ́n filẹ̀ nítorí 27 kàpé wọn ni ìyẹn lọ bẹ́ẹ̀ and two báwo ni gọ́ọ̀fúnà ṣe máa sọ pé ọmọ tọ́jú owó fún ọmọ ọmọ ẹ̀ láì ṣe ọmọ ẹbí ẹ̀ mà ìyẹn ló bẹ̀. Baba wa 1 minute more sir 1 minute more sir 1 minute more. Okay ma. Mo gbé ma àwọn pípì ní ọba àti Yorùbá lọ ẹ wo ọjọ́ tí àwọn Ìgbò tí pàpà òkú fẹ́ pín ọ̀hún fẹ́ pín ta ló dá àwọn olóhùn kí ni Kánú lọ́fẹ̀ẹ́ prison yẹn kí ni Tinubu ṣe lórí ẹ̀ gbogbo ilé ìdájà pé àbẹ̀pẹ̀ tábà tí abábẹ́ pín ní ènìyàn ọ̀hún fún àwọn gbogbo ló máa decide pé dàpọ̀ not àwa wíìlì ní àwa. just come ní kíní last week ní Èkó Ìbàdàn sọ tó ń wọlé lẹ́kọ̀ọ́ tó ń wọlé wọ́n ṣe kíní protest ní kíní tẹ́tẹ́yàs wọ́n yìn wọ́n níbọn ni political guys Yorùbá ara wa nìyẹn o Yorùbá ara wa nìyẹn ló ta ló ń ṣe ra wa. Ó dà ẹ ṣeun bàbá wa akíkanjú bá gbóhùn sókè akíkanjú ẹ gbóhùn sókè ẹ kú dédé àsìkò à ń gbọ́ yín. nǹkan tó wá sókè ni pé mo gbọ́ nǹkan tí last week àti sọ̀rọ̀ tó délẹ̀ yìí tán sọ and nǹkan tó ń bẹ́ fún lèmi jù nípa àwọn ọmọ Yorùbá ni pé from the way he's talking ìwọ fúnra rẹ̀ tó wà ẹ pẹ̀lú irú people like you that talk like pẹ̀lú problem ilẹ̀ Yorùbá because this is the thing that many of you don't understand. Mr. Akinkanju ẹ má bínú ó dà pé I'm seeing your name for the first time on this platform Yorùbáwùyí lórí platform yìí a ní rules and regulations our rules and regulations is everybody ló free sí opinion tiẹ̀ lórí page èèyàn lè wá kó bú Tinubu èèyàn lè wá kó kẹ́ Tinubu oníkálukú ló tó wá sí lè defend ẹ lórí page that person is welcome so so just go straight to your own opinion as in kò tẹ́ bá ní lọ́kàn. ọ̀rọ̀ yín yé mi mo ti wá sí platform yẹn mo ti listen sí platform yẹn lose ten sorry mo ti gbọ́ yín tẹ́ sorry ẹ bá rí bí jẹ́ sọ̀rọ̀ gan it's not that I'm actually abusing or maybe antagonizing him directly but his point is something that I've had not even only that's why I pay irú yín
It's not because I'm trying to insult him, because I've had this a lot of times from a lot of people, but I wish we as Yoruba people understand the terrain and history of Nigeria, especially the one to affect you. Because what I keep telling people, I want more Yoruba, learning morality to their power. Intellectualism, the man claim go only affect you. I'll tell you the reason why I'm saying this. When other ethnicities within Nigeria are doing rubbish, you will not hear their own people come out boldly and say, for example, Ojukwu is bad, Zik is bad, all those things. You see them supporting him. They still call themselves Zikist and co. But when they are there, they do everything for their own people. Obasanjo either the act Obasanjo committing back to one day, it destroyed Yoruba conservatism. I'll tell you one of the examples. Kwara State today would have not been under the domain and authority of the Saraki if not for Obasanjo. Because there's a guy called Lawan. Lawan, Governor Lawan. Lawan was supposed to be the Keningba. This same Tinubu but Lawan to help sustenance that same Lawan during that period. Governor or anything. And that was the period where she or whatever they call AG or whatever, and all those things all that time. Now, what I'm trying to draw out here, if you look at us as Yoruba people, southwestern part of Nigeria, our resources is mostly one of the resources they use in funding the federal government of Nigeria as of what we know today. And we collect little allocation. The whole story about Biafra that many of us even talk about, among pity in most cases, is a fraud on its own for any of you to even pity. And I'll tell you, because I mean, Mobia, as if I want to go to that, I can go down to it with facts for anybody. Go ahead. Because that history of okay, now. Hey, you watch I go ahead. I mean, my comment sorrow. Hey, you want what in so? To buy more yes, you come on the comment section. Now, the floor is yours. All right, thank you. Now, let me later. So Baba Kiko, go ahead. Yeah. You have the floor. All right. Now let me start from the history of Nigeria that will help anybody. Okay. Because one, what we need to understand is that Aguiyi-Ironsi was the first military head of state in terms of the history of Nigeria. Yeah. As far as anybody will want to see it. Now, Aguiyi-Ironsi Shemba to Debe, who saw Nigeria the Olo Council, Olo created this whole constitution, his own council, or whatever they call military supreme council, whatever, presently by. Now, one call a lot of their own people, I'm talking about the Igbo ethnicity, into the governance of the society at that around period of time. Now, there's this guy they call Aziki Dakaboro. This guy complained to this same Aguiyi-Ironsi and Ojukwu during their time of their pay. Nigeria, Niger Delta or Nigeria, if you crew in Nigeria, one rara crew Nigeria. Mind you, Isaac Dakaboro is the first militant in Niger Delta. First militant in Niger Delta. Polo and the rest of them. When this guy said no, one of a Nigeria, this same Aguiyi-Ironsi said no, you cannot get out. Now, you said the guy cannot get out. And why do you say one? It took Gowon to now release him later. That was why when they started that Biafra, Isaac Dakaboro, who were very happy to join the Nigerian side to fight against them. Because in continuity, they want some later. In fact, I realize it, for true new, Nigeria will pay one more, whatever. But let me tell you one thing, even the name Biafra is a fraud chosen by Ojukwu, knowing fully well that Biafra means the bite of Biafra, it means riverine areas. I won't be told me what. I want only access to the water side. So Biafra is a reason is politically chosen by him because it will enable them as Igbos to join the minorities of Ishekiri, Ijo, and all those people within the riverine area and call them Biafra country. And if you look at history, go and ask those minorities, Biafra soldiers, that's why during that period, when everybody was against them, that's why to today, people like me tell ourselves that why did our ancestors, because other people did not allow them to be. So what I'm saying in essence is that many of us as Yoruba are not practicing self-preservation.
because orúkọ àti ìgbésẹ̀ tá à ń gbé léni is by the help or the blood spilled by our ancestors. Òun ló gbé wọn débi tí òun ló gbé àwa débi táwa wà léni. So where I'm going to in essence, when I said sometimes as we as Yoruba, we are the ones that will come out and say bàbá wa kíkanjú ẹ má bínú torí Ọlọ́run. Ẹ má jẹ́ kí òyìnbó yẹn pọ̀ because àwọn èèyàn kọ sí comment section wípé òyìnbó yẹn ti ń pọ̀ jù kẹ́mí ìṣẹ̀ pẹ̀lú Yorùbá. Please, anything, if you are hearing ẹjọ́ tó any suicide, any suicide, ẹ máa fún yín ní floor. Tẹ́ bá ẹ̀yin tẹ́ bá ń wò wá, tẹ́ bá ti ń gbọ́ nǹkan lẹ́nu bàbá wa yìí, tẹ́ bá like, ẹ máa kọ sí comment section. Tẹ́ bá like, ẹ máa kọ sí comment section. If you have a question, ẹ máa kọ sí comment section. I am here to jot everything down. Then we'll give him the questions. So ẹgbọ́n sókè, mo ti mú báírò àti ìwé. All right, ẹ ṣé gbọ́dọ̀. Kí n tó continue, mo rí àwọn tó ń kọ sínú chat pé I should talk about the kí n sọ̀rọ̀ nípa ọjọ́ ọ̀la. I'm a very, very realistic person. And Baba wa, we are here to ask you those questions. Am I wo comment section, please? Am I wo comment section? Èmi máa kọ le, èmi ka comment, mo máa kọ kalẹ̀. Ọmọ something any suicide. A máa fún yín ní time tí yín náà sir. A máa fún yín time tí yín náà sir. No, akíkanjú ẹjọ́ ẹ ní ẹ̀tọ́ àti reply. Lẹ́tọ́ àti reply, so go ahead please. Anybody can say anything as you said. But anyways, like I'm saying, nǹkan tó bá mi gangan ni pé at this point now, we as Yoruba people, we are feel láti ṣe kankan. Ẹ má bínú pé òyìnbó mi ẹ pọ̀, mo ń try láti get back to this idea of speaking Yorùbá. Èmi náà mo ń kọ́ Yorùbá dáadáa, ẹ ká lè máa sọ Yorùbá dáadáa. So nǹkan tí mo ń gbégbèsè gangan tí mo fi ń sọ ìtàn tí mo ń sọ yẹn ni wípé a ní láti jẹ́